His Highness, Ọba oyè kan. 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 Àwọn kan ní Mobolaji Johnson, Lagos State Governor, Jack ọmọ gbajúmọ̀. His Highness, Ọba oyè kan. Brigadier Austin Peter, ọmọ Rolóyè bàbá. Austin Peters, MD Brigadier tiwa. His Highness, Ọba oyè kan. Major General Adéyínká Adébáyọ̀. Ọkọ mo dúpẹ́ ìkìkì sẹ́ni ló máa bá a débẹ̀ bó bá ti yá. His Highness, Ọba oyè kan. Prince Chiju Adéokun Adébábá gbajúmọ̀. Ọmọ ní oníbù ṣe ìfẹ̀sánilé. His Highness, Ọba oyè kan. His Highness, Ọba oyè kan. Àwọn SB ọmọ Bákàrẹ̀ tiwa. Sábà lójú nílùú Èkó Sàlóró ní Ìjẹ̀ṣà bàbá. His Highness, Ọba oyè kan. Chiju Adé Okun Adé. Ọmọ ní Olúbùṣe ìfẹ̀sánilé. His Highness, Ọba oyè kan. Àwọn Chief Abiola Abioro, African Song Director, Ẹ̀gbádò Ṣánilérò lóye. His Highness, Ọba oyè kan. Chief Lekan Salami, Director Laba, Enterprises Ọmọrolúyọlé. His Highness, Ọba oyè kan. Tẹjúmọ́lá, àwọn David Bámigbóyè, Kwara Station ilé, ọkọ̀ Aládùúkẹ́ Bámigbóyè. His Highness, Ọba oyè kan. Àwọn Alhaji Hasan Ṣànúolú, Ìjẹ̀bú nílé ọmọ àlàrẹ̀ bàbá. His Highness, Ọba oyè kan. General Gowon tiwa. General Gowon olórí Nàìjíríà tiwa ní. His Highness, Ọba oyè kan. Ẹ̀dá tó mọṣẹ́ níṣẹ́ táwọn ló lè kó. Ẹ̀dá tó mọṣẹ́ níṣẹ́ táwọn ló lè kó. Kọ́ndẹ́mù
sìn ṣáwọn ló lè kó. Ṣíjú adé okùn adé ṣáwọn ló lè kó. Ṣíflé kan sàlámì ṣáwọn ló lè kó. Abíọ́lá Abioro ṣáwọn ló lè kó. Alhaji Hasan Ṣàánú Olú ṣáwọn ló lè kó. Adájú ìlú Èkó kò bàjẹ́ lórí àgbà kò ní bàjẹ́ lórí ewé. Olúwa tó dá asún ẹ bàrẹ̀ àyà ọmọ. Adéníran Astrop ọmọọba ni. Bàbá Bọ́sẹ̀ dé bàbá Déwálé Rọmọgbàjúmọ̀. Ìjẹ̀ṣà ṣá nílé àwọn Mọ̀ṣúdì Rọmọ Balógun. Ọwọ́ amúmíràn ti Olútọ́lá yọ́ndí present babaláre wájú. Olútọ́lá yọ́ndí present babaláre wájú. Ìjẹ̀bú Èkòrò ọmọ wúre fàṣẹ bọ́nú. Àwòsàn ní ọmọọba Níjẹ̀rò Ògúndélé. Ògúndélé babaládélé mi àtàtà. Àwò Ahmed electrical contractor bàbá ni bàbá ṣe.
bàbá ti bọ̀ sẹ́dẹ̀ awolú àjànà kúrò ní tèmi olú àjànàkú ti wá Ìjẹ̀ṣà sanilé àwọ̀ rẹ̀ àjànàkú. Mi jọrẹ aṣọ fún jọlá bàbá adé níran. Olú àjànàkú bàbá ni bàbá ń ṣe àwọn adé níran lẹ́rọ ní tèmi ni. tó ń mi gbókìjì ọ̀kan ṣoṣo àjànàkú tó ń mi gbókìjì. adé níran bàbá ti bọ̀ sọ́dọ̀ ọ̀kan ṣoṣo àjànàkú tó ń mi gbókìjì. Olútọ́lá bàbá lára iwájú tèmi. Salami ọmọọba lólùyọ̀lé Ìbàdàn sanilé yẹ́ndí ṣàmàdọ́ bẹ́ndísì shooting star tiwa. ọmọọba lólùyọ̀lé o ọmọọba lólùyọ̀lé o ọmọọba lólùyọ̀lé o ọmọọba. Ọlálẹ́kan rọmọ Sàlámì mi. ọmọọba olùyọ̀lé o ọmọọba olùyọ̀lé o ọmọọba olùyọ̀lé o ọmọọba olùyọ̀lé o ọmọọba. Awòròyè wọ̀ torí ọlá
bàbá dé wálé bàbá dére lérò lóye ọkọ fún mi láyọ̀ ọmọ gbajúmọ̀ mi. ẹrù múṣẹ́ nílé oyè wọ̀ mi torí ọlá tiwa torí ọlá ọmọ gbajúmọ̀ tiwa. nílé olúyọ̀lé nílé olúyọ̀lé Ìbàdàn mi sì yọ̀bọ̀ nílé olúyọ̀lé nílé olúyọ̀lé nílé olúyọ̀lé Ìbàdàn mi sì yọ̀bọ̀ nílé olúyọ̀lé. torí ọlá ọmọ ròyè wọ̀ Ìbàdàn mi sì yọ̀bọ̀ nílé olúyọ̀lé. ọlọ́lẹ́kọ̀ọ́ ọmọ gbajúmọ̀ ni Ìbàdàn mi sì yọ̀bọ̀ nílé olúyọ̀lé. Àrà títún wọlú Nàìjíríà. Àyípadà sọ́wọ́ ọ̀tún. Gbogbo ẹ̀yin olùwakọ̀. Àyípadà sọ́wọ́ ọ̀tún. Gbogbo ẹ̀yin àgọ́ alùpùpù. Àyípadà sọ́wọ́ ọ̀tún. Ẹ̀yin tó gun kẹ̀kẹ́. Àyípadà sọ́wọ́ ọ̀tún. Àwọn tó ń fẹsẹ̀ rìn. Àyípadà sọ́wọ́ ọ̀tún. Nítorí pé ọwọ́ ọ̀tún gba ìyọ̀bá yẹn. Bóyá káwá sọpẹ́ lọ́wọ́ kọmíṣánná òkúnnú olótú right hand drive. Àwọn àjọṣe yóò di ṣíàmà tiwa. Àjọṣe yóò di ṣíàmà délé times. Àwọn kọmíṣánná òkúnnú bàbá gbajúmọ̀. Olótú right hand drive ẹni ọlá ni. Ìmọ̀ yóò túbọ̀ máa ṣàpọ́nlé ẹ. Nílé ọládìran rọmọ gbajúmọ̀. Ajíṣe bí olówó rọmọ rọlòyè ìjẹsà sani lérò lọ́gbọ̀kún. Ọ̀rẹ́ mi bó bá fẹ́ wà kẹ̀kẹ́ yára tètè lọ sí right hand drive. Àwọn tàlàbí ọkọ̀ olùbùkọ́lá. Yíyẹ ní yẹyẹ lérò lọ́pọ̀ rẹ̀ wà mí. Ọwọ́ ọ̀tún ó gbà yìí ó gbẹ̀yẹ. Ọwọ́ ọ̀tún ó gbà yìí ó gbẹ̀yẹ.